dúpẹ́ lọ́wọ́ yín, mo kí yín káàbọ̀, ẹ kú iṣẹ́, Ọlọ́run á túbọ̀ máa pẹ̀lú yín. Nígbà tẹ́ béèrè ńsìn, ẹ ní àìfúnmi ní ipò yíyọ, kì í ṣe àìfúnmi, èmi ṣe chief of staff ní gbogbo ìgbà tí ọ̀gbẹ́ni Isiaka Oyetọla tó ṣẹ̀ṣẹ̀ kúrò ní gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo tó resign tó lọ díje fún ipò gómìnà, èmi ló di chief of staff nígbà yẹn. Àjọsọ èmi, òun àti gómìnà ìjẹta ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, òun dẹ̀ ni wípé tí Arẹ́gbẹ́ṣọlá bá ti ṣe tán, wípé èmi náà ni kó jọ kó jẹ́ kí n bóun ṣiṣẹ́, pé nǹkan tí àwọn ará ìlú mi tí wọ́n tọrọ lọ́wọ́ òun táwọn ó bá dìbò fún Oyètọ́lá ní ọdún 2018. Ó sì ní pé ọ̀gá mi, kò sí tẹ́ lè béèrè tí mi ò gbọ́dọ̀ mọ́ lè ṣe fún yín. Ìdáhùn ọ̀gbẹ́ni Oyètọ́lá níjọ́ yẹn. Now, nígbà tí ó dẹ̀ dé tágbára dọ́wọ́ ẹ̀ tán, tó dẹ̀ pàdé ọ̀rẹ́dà, tó bá ṣe pé ṣé mi mo wá lè lágbára tó bẹ́ẹ̀ yẹn, àpò nǹkan lẹ́gbẹ́, wọn ò fọ ẹyọ ẹnìkan ní nǹkan, ẹyọ ẹnìkan péré wọn ò fún ní nǹkan, ṣé èmi ọ̀wà dẹgbẹ́rú? Ṣe rí èéfín níwà, kò sí bí èèyàn ṣe lè fọwọ́ bò ó á rú jáde. Bó ṣe mi yẹn ló ṣe ní gómìnà àná Oyètọ́lá, ló ṣe ọ̀pọ̀lọpọ̀, ló fi àìmoore, ló fi ibi, ló fi sú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Èmi nìkan kọ́, èmi máa ń gbà fọ́lọ́run. Níjọ́ tẹ́ ẹ ti mọ̀ mí, níbo lẹ gbọ́ pé mo ti ń jà? Èmi ìbá èèyàn jà, mi sì bẹ́ èèyàn náà lèmi máa ń bẹ̀, mi sì mẹ́ni tó máa ń bẹ́ èèyàn. Gbogbo ibi tẹ́ ẹ bá ti rí mi, ó wu Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ gbé mi síbẹ̀ nínú oko. Mi bẹ́ èèyàn, mi dẹ̀ ń wáwàkúwà, àfọwọ́bà fílẹ̀ láyé. Now, so kò ní nǹkan kan ṣe, tèmi kò ní nǹkan kan ṣe pẹ̀lú wàhálà tó bá ẹgbẹ́. Ṣùgbọ́n ẹni yìí, wọ́n ní ọ̀bẹ nìkan jà kọ́ bọ gbogbo lé lójú ni. Èmi ò mọ nǹkan tí òun àti Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n fi ṣera wọn, ṣùgbọ́n kì í fẹ́ rí ní Arẹ́gbẹ́ṣọlá lákìtàn rárá. Ó dẹ̀ jẹ́ nǹkan tó jọ mí lójú. Báwo lèèyàn ṣe lè báyàn ṣiṣẹ́ lódidi ọdún 8 gẹ́gẹ́ bí chief of staff, olórí òṣìṣẹ́? Ṣé kí n ṣàṣírí kan fún yín? Tá a bá ti mú gómìnà tán, nínú ẹni tíṣẹ́ rẹ̀ tún pọ̀ jù, olórí òṣìṣẹ́ ni. Kò sí àṣírí ìjọba tí gómìnà mọ̀ tó lórí òṣìṣẹ́ ò mọ̀, nítorí pé gbogbo fáìlì tí bá ń bọ̀ láti ministries ni o, láti departments ni o, láti gbogbo MDs. Now, ọ̀dọ̀ chief of staff ni ó lọ. Fáìlì 3 péré ni òfin lọ́dọ̀ chief of staff: fáìlì deputy governor, fáìlì SSG àti fáìlì head of service. 3 yẹn péré. Gbogbo àwọn ministries tó kù, departments àti parastatals, every file wọ́n gbọ́dọ̀ dúró lórí tébù gómìnà fún gbogbo nǹkan tó bá fẹ́ ṣe pẹ̀lú gómìnà. Tí chief of staff tá a bá kà tán, tá a wò, á recommend fún gómìnà ilé ìbáyìí lórí, kò ṣe jáwé ilé ìbáyìí, kò ṣe jáwé ilé ìbáyìí. Gómìnà ọ̀tún, tí gómìnà bá wò tán, ọ̀nà 2 àbí 3 ló lè gbà dáhùn. Mo fọwọ́ sí, mi ò fọwọ́ sí, jẹ́ àríra. Ọ̀nà 3 tí gómìnà máa ń gbà dáhùn. Eléyìí kówù kò jẹ́ nínú ọ̀nà 3. Fáìlì yẹn tún máa padà sọ́dọ̀ chief of staff, tí ó tún wò pé gómìnà fọwọ́ sí, gómìnà ní ríhun lórí ọ̀rọ̀ ilé àtẹlé. Kó tó di pé yóò wá máa lọ sí ministries, departments àti oríṣiríṣi ibi tí fọ́ọ̀mù fáìlì ti wá. So àfi chief of staff tó rí rè ò bá pé tó jọ̀lẹ̀, ní ìjọba kan lè ṣèṣì yẹn rú ẹ̀, because àkàkọ́ akátá fáìlì ni
níbẹ̀ yẹn but ẹni tó bá lẹ́mìí iṣẹ́ ó jẹ́ nǹkan tó máa ń wúyàn lórí tó dẹ̀ máa ń mú èèyàn dùn pé òun náà jẹ́ ara àwọn tí Ọlọ́run lò fún àgbékalẹ̀ bílùú ó ṣe dáa bí state ó ṣe dáa. So now èmi ò mọ gẹ́gẹ́ bí mo sọ mi ò mọ tóun àti Arẹ́gbẹ́ṣọlá fi ṣera wọn. Gbogbo tí wọ́n bá ń sọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá nìkan tẹ́nìkan bá rẹ́rìn tí wọ́n bá lọ fi parọ́ fún Oyètọ́lá wípé wọ́n ń sọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá ń bí báyìí ẹnìkan rẹ́rìn bẹ́ẹ̀ ó ní ẹ ti dọ̀tá ẹ̀ nìyẹn. Ní February ní 2019 mo lọ bá Oyètọ́lá nígbà tó wà ní gómìnà pé ọ̀gá mo mú àwọn nǹkan mẹ́ta ọ̀rọ̀ mẹ́ta lọ bá pé báyìí eléyìí tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé wọ́n lọ sọ wípé ọlẹ́nìkan kọ sínú Facebook wípé èmi sọ wípé àti pé ẹnìkan sọ wípé tí ò bá ti fi ń ṣe chief of staff kó ya mọ́ win ní appeal pé Ọlọ́run ní jẹ́ kó win ní appeal 2019. Wọ́n ní ọ̀gá mo gbọ́ báyìí ó lòun náà gbọ́ ọ nílòótọ́ ni mo ní ẹ̀dẹ̀ believe lóun believe o wípé because mo mọ̀ pé ẹni yẹn súnmọ́ mi ẹ fi ń believe sóun ló kọ́ ni ó lóun kọ́ ló kọ́ níbẹ̀ mo mọ̀ pé ó súnmọ́ kó lówó ń bẹ̀. Mo ní ẹ̀dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ orí Facebook gbọ́ àwọn ọmọ kéékèèké tó ṣe pé àwọn kan fi ń kù sí wọ́n fi ń create fun àwọn fi ń ṣe àwàdà àwọn fi ń ṣe ẹ̀yẹ ló pọ̀ jù bẹ́ẹ̀. Ẹni yẹn súnmọ́ ẹ so wọ́n sọ pé òun ló lè kọ́ mo ní òkè ẹni yẹn súnmọ́ lóòótọ́ bẹ́ẹ̀ ti bọ́ mọ yín ni kí ló dé fi pé wọ́n kọ́kọ́ fẹ́ pè tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé kò tẹ́ ẹ̀ ní sẹ́sùn ọ̀gá ẹ má bínú ìbùtẹ́ ti ṣe mistake wọn. Ẹ bá pè é mo ní ẹnikẹ́ni tí tó wà lọ́sùn òní o ó ti wù kó dàgbà tó ẹ̀yin ni bàbá fún gbogbo wa mo ní ẹ̀yin ni bàbá fún gbogbo wa mo ní kò lè sí ẹni tẹ́ ẹ máa pè kò sí ẹni tẹ́ ẹ máa pè ẹ bù ni o ẹ yìn ni o inú rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ dùn wípé gómìnà ń pè mí eléyìí tó dáa jù nínú aṣọ rẹ̀ ní ọ̀lọ́wọ́ tó bá yẹn tó lágbádá ni tó yóò jù pa agbádá báyìí gómìnà ń pè mí because àpọ́nlé ni iyì ní ẹ̀yẹ ni because àgàtà ẹjọ́kòó lè àdọ́lá àga àṣẹ ni nínú over almost 5 million people tó wà lọ́sùn èyí ni olórí gbogbo wa àga yẹn nìkan ẹ̀ ìjókòó bẹ́ẹ̀. Mo sọ̀rọ̀ fún ìjọ náà yẹ kó gbọ́ àtijọ́ ìmọ̀ tó kù èmi ò kò sọ̀rọ̀ tí ń bá ilé ìbá sọmọ tí ń bá ilé ìsọmọ ó dàgbà tí n tí ó ṣe ó ti wà nù rẹ̀ ó dẹ̀ kó múra sí so kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tèmi o mo ní ìjọ yẹn mo ti rí i wípé ẹni yìí ò lọ́rọ̀ gbọ́ àwọn ṣẹ́mọ̀ ní téèyàn bá fẹnu sọ ọ̀kan ojú ara gbogbo ara yòókù lèèyàn fi ń sọ̀rọ̀ náà ní tèmi dẹ̀ kọ́ nìyẹn ẹ̀kọ́ nípa ìwàsí ọmọnìyàn psychology òun lèmi kọ́ ní yunifásitì so ó yé mi díẹ̀ mọ̀ pé kò sí ní táyì lè sọ fún eléyìí tí ó gbọ́ ó ti ní nǹkan tó ní nínú tó ń gbé bọ̀ kò dẹ̀ séèyàn tó lè gbà lọ́wọ́ ẹ̀ agídí ọkàn ló fi ṣe gbogbo nǹkan tó ṣe àwọn ẹgbẹ́ kọ́ la fà á kalẹ̀ o ọ̀gá wa lókè pátápátá ọ̀gá wa pátápátá lókè Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ yàn sípò president ní Nàìjíríà lẹ́nu àwọn ni wọ́n fà á lẹ̀ o níṣẹ̀dá progressive ẹgbẹ́ ọmọlúàbí àwọn òde tí ń ta àìta àwọn aṣáájú wa lẹ́nu ló jẹ́ ká gbà fún wọn nítorí kò yẹ kó tiẹ̀ gba náà bẹ̀yẹn lọ rárá ìdí rèé 1991 náà dá Ọ̀ṣun state sílẹ̀
1991 dé 2018 tí ẹni yìí jẹ gómìnà 28 years nìyẹn àbí 27 years ẹja pé 27 years nínú 27 years yẹn East Senatorial District àgbẹ̀ district mẹ́tàlá ní East Senatorial District àwọn ti ṣe gómìnà lọ́dún mẹ́jọ Central níbi tí ọ̀gbẹ́ni Oyetọla ti wá àwọn ti ṣe gómìnà ní ọdún mọ́kànlá àbọ̀ ní 2018 yẹn tóun ò tí ì ṣe rárá àwọn ti ṣe ní ọdún mọ́kànlá àbọ̀ West Senatorial District tó jẹ́ kẹta àwọn ṣe ní ọdún kan àtòṣù mẹ́wàá nínú ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ṣe rí i pé kíní yìí ó ti fi síbì kan jù ó sì yẹ lọ à ń ṣe àwọn pé ìjọba ni wọ́n fi ń tún àdúgbò ṣe ẹni tó bá dẹ̀ wà ń bẹ̀ tó ti wù kó rí àdúgbò rẹ̀ yóò san pẹ́rẹ́ yàtọ̀ sí ará yòókù tẹ́ bá sì wo Ọ̀ṣun West lẹ́nu òun ló fẹ́ rẹ́yìn jù nínú Senatorial District mẹ́tẹ̀ẹ̀ta tó fà nù kì í ṣe páwọn èèyàn ibẹ̀ náà kì í ṣe pọ́dẹ̀ ni wọ́n kì í ṣe pọ́dẹ̀ kúrú tí aṣíwájú ò bá mú West lọ ẹ̀kan tẹ̀ kán lọ mú ẹnikẹ́ni ní West gbàtẹ́tẹ̀ tó wá mú ẹni yìí tó bá tẹ̀ tún ṣe pé ẹni tí ẹnu tún ká ni ìbámọ̀ tó dáa ẹnu ọ̀ka ìgbàmọ̀ràn tinú ẹ̀ ló máa ń ṣe ìyẹn ló fi yí ọwọ́ ọkọ̀ àmì ló fi yí ọkọ̀ Ẹgbẹ́ dà sí pé now ẹ rí i pé tí bàbá bá bí ọmọ mẹ́ta tàbí mẹ́rin tàbí márùn-ún tàbí jù bẹ́ẹ̀ lọ gbogbo wọn ò lè sùn kán kọrí síbì kan Ọlọ́run ó ṣe àwọn kan ní ojú inú ibi tọ́rọ̀ ń lọ yìí ṣó sì lè ṣé lè dẹni ṣó lè gbé wa débi èbúté tí mo wọ́ fi tàn àwa kan ní top lẹ́yìn tí a ti bá ọ̀gbẹ́ni Oyetọla sọ̀rọ̀ lóríṣiríṣi pé eléyìí ọ̀dà báyìí eléyìí wọ́n ń bì eléyìí gbọ́n ń bì kárí pé kọ̀gbọ́ pàápàá jùlọ pé gbogbo èèyàn pátá nǹkan mọ̀ bá jà fún tí ò nídìí fún tí ò ní láárí òṣèlú dẹ̀ ní bára ẹ̀dà sí ni kì í ṣe bára ẹ̀dà sọ́hùn èèyàn máa ń wá èèyàn fún èèyàn ni ẹ rí i pé nígbà tí ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá tó fẹ́ ṣe gómìnà lẹ́lẹ́kejì ṣe pé ilé ẹjọ́ ló ti gbà fún gómìnà àkọ́kọ́ ìgbà tó fẹ́ ṣe gómìnà ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn tó ti lọ pátá nínú ẹgbẹ́ gbogbo wọn ló pè padà o tí ẹ má àwọn tó yẹ pé nígbà òrókìdè ìjà pa wọ́n pọ̀ tó ṣe pé Ọlọ́run ló lẹ̀mí jọ́ náà lọ́hùn káṣẹ́wó ìdúbẹ̀ yẹn gbogbo wọn ló pè sínú ẹgbẹ́ padà nínú APC gbogbo gómìnà tó jẹ lọ́sùn pátá gbogbo wọn náà padà sínú ẹgbẹ́ gómìnà Ọlámísóyè Oyèlọlá ó padà sínú ẹgbẹ́ bàbá Àkàndé wà ń bẹ̀ tẹ́lẹ̀ gómìnà Isiaka Adeleke Ọlọ́run fọ̀run kẹ́ ó padà sínú ẹgbẹ́ gbogbo wa pátá gbogbo ẹni tó ti lọ pátápátá ló pa ìbò yẹn rọrùn bí ìgbà téèyàn bá ń fi ẹran tó rókè tó bá ń fi ẹyin ẹja pẹ́ ẹyin tó fi ń jẹ̀kọ ẹ pé ó rọrùn tí ì ṣe kékeré bí wọ́n ṣe ń ṣòṣèlú nìyẹn èèyàn lòṣèlú kò dẹ̀ sí agboolé tó tóbi lọ́sùn state yìí mi ò mọ state yìí o lágboolé tó tóbi because agboolé kan ti bí mi ó wà lára agboolé tó tóbi lọ́sùn kò sẹ́ mi ò mọ agboolé tó tóbi débi wípé ìbò bẹ̀ ó lè gbé kánsílọ̀ wọlé kánsílọ̀ lásán ó lè gbé wọlé ká tó wá sọ pé ẹni tó fẹ́ jẹ gómìnà kí la tiẹ̀ wá ń wí àti àgbà tá a jà ní 2018 tá a dìbò tá a lọ tún ṣe àtúnbòdì 100 igba àmì 100 482 votes òun la fi defeat PDP níjọ́ náà lọ́hùn 482 votes láì ṣe bó kánsílọ̀ ni gómìnà ló fi ń ṣèjọba irú gómìnà bẹ́ẹ̀ kò tún á wò pé ó dàbí ìgbà tí òun ò pọ́pùlà
ó ti bẹ̀rẹ̀ ó ti mú ẹrù rẹ̀ ó ṣe bí olójú jíjìn tó tòkèrè mẹ́kún so ó mọ̀ káwọn èèyàn wọn fẹ́ràn rẹ̀ ó dẹ̀ hàn nínú ìbò ó fi 482 votes ó fi gbé alátakò lulẹ̀ ní ẹni tó gba kò lọ́wọ́ ẹ̀ over 100,000 ló fi gbé alátakò lulẹ̀ pẹ̀lú pé níjọ́ náà lọ́hùn àní president o àwa kọ́ la wà ní local government o state nìkan la wà àní bàbá àníyà ju state yẹn náà lọ Jonathan ní president níjọ́ náà lọ àwa dẹ̀kọ́lá ní gbogbo agbára federal ó ń bẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ẹgbẹ́ tó wà ń bẹ̀ níjọ́ náà lọ́hùn tó jẹ president Jonathan PDP over 100,000 ó lé ní ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún abẹ́ẹ̀kọ́ tá a fi nà wọ́n mọ́lẹ̀ kí ló yẹ kó tún kìjọ rẹ̀ ó dẹ̀ wà láyé yán náà lọ́hùn ó dẹ̀ rí bí wọ́n ṣe wọ́n náà lè ìdúró ìgbésẹ̀ yẹn kí ọ̀nà dẹ̀ gbé làbárí rèé ẹ wo bí tọ́jà wá sí ṣe rí ìyẹn kò sí ẹni tí gẹ́gẹ́ bí ẹnìkan kò sí nǹkan tí ẹ lè sọ pé ká fi tì lẹ́yìn gẹ́gẹ́ bí ẹ̀rí APC ni mo dìbò fún èmi Abdulrasaq Ayọ̀bámi Ṣalinṣile APC ni mo dìbò fún ọlọ́sìn tó mi lẹ́lẹ́rìí ibi tágbára mi dẹ̀ mọ́ ayé now láti ẹ̀ ní àwọn kan wà tó ṣe wípé torí àgbọ̀dọ̀ mọ́yànnà náà wọ́n ní tẹ́jú ẹni bá dé orí máa ń ya atọ́kùn àwọn ìyà tí Oyetọla tó fi jẹ èmi kò lè jẹ́ káwọn èèyàn mi ó dìbò fún èkíní ó gba oyè chief of staff lórí mi tó tako àjọsọ wa èmi òun gómìnà jẹta Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá àti Ọlọ́run tó sì kẹrin wájú náà lọ téèyàn ó bá tẹ̀ ṣerú ẹ̀ ìwọ arákùnrin Ṣalinṣile ìwọ o chief of staff yìí o lóòótọ́ mo ṣàdéhùn rẹ̀ ṣùgbọ́n ẹlẹ́ran ara ni mi kò ní lè wọ̀ mọ́ o fún mi nípò mẹ́ta tó rò pé òkú ti lè ọ̀nà tó tún lè gbà bá mi ṣiṣẹ́ eléyìí tí n bá rí pé mo lè yọ̀ǹda máa fún un mo lè gbà báyẹn mo lè mọ́ gbà tó yẹ yín kò tí ẹ̀ bá mi sọ́rí mo kàn gbọ́ lórí tẹlifíṣàn náà pé pẹ̀lú rédíò náà tó ti yọ mọ́ èkíní nìyẹn ó ti wù kọ́ mọ́ èmi náà láwọn èèyàn ti rí ẹlẹ́ẹ̀kejì ọba ìlú mi ọba Abdulrasheed Adéwálé Àkànbí ìlú fẹ́ńdélé ìlú wa Ọlọ́run jẹ́ kí ẹ̀mí bàbá ogun ó lóun ó fi mí joyè gẹ́gẹ́ bí ọ̀tún olúwo ó kújọ́ mẹ́rin tí màá joyè Oyetọla ná àwọn kọmíṣánná rẹ̀ mẹ́ta Banik Bọ́lá Oyèbánjí àti Rẹ̀mí Ọmọwáyé ló rán wọn lọ bọ́ọ̀lù wò pé kó fẹ́ ọmú kan nínú oyè tó fẹ́ fi mí jẹ àti ipò ọba tó ń gan wà pé kó fi mí joyè kó fi pọ̀ ọba lẹ̀ mo máa yọ ìkejì ni ẹlẹ́kẹta nígbà tá a ṣe congress ní October 16, 2021 yẹn tá a bá ṣe congress tán wọ́n pe àwọn àpilẹ̀ ó wà látàbújá wọ́n wá world congress appeal committee wá wọ́n ní àwa ta competition ní ọ̀yá káwa defend yẹ o tàbá gbogbo àwọn ṣe ń pé ọ̀rọ̀ wọ́ọ̀dù jẹ́ ní èrò pọ̀ gbogbo àwọn tó ní ọ̀rọ̀ gbogbo àwọn tó competition word by word
unit by unit nǹkan nǹkan wọn èrò pọ̀ ń bẹ̀ yẹn so à ń bá kinní yẹn lọ ń bá kinní yẹn lọ àwọn yẹn ti dé látàkùjá wọn báwọn èèyàn Oyètọ́lá wọ́n ṣe dé nìyẹn ìbọn ọlọ́run lọ́yọ̀ wá ń jọ yẹn lọ́wọ́ inú ọ́fíìsì mi gba ẹ̀ṣẹ̀ sẹ́kítì ẹgbẹ́ ni mi gba inú ọ́fíìsì mi ni mo bo mọ́ èmi àti àwọn márùn kan tí wọ́n bá mọ̀ pé mo wà ń bẹ́ẹ̀ ní ẹjọ́ náà ni níta àwọn ìta mọ̀ bóyá olú ẹ̀ bá ti gbára kò yóò di lọ́dọ̀ bàbá gbọ́. náà kí la tún máa rí lẹ́yìn ìgbà yẹn tó nìkan wọn lọ ọlọ́pàá mú wa àwa méje àwa mílídàsí méje ó ṣáàjì wá sí court ó ṣe é débi pé tó bá ṣe bí ijọ́ mẹ́rin ijọ́ márùn lásán ó fẹ́ ká lọ lòún ẹ̀wọ̀n ọ̀sán Friday báyìí ló ṣe nígbà ní after tí lẹ́yìn Jímọ̀ aago 3 ti lù wọ́n tó lọ gbé adájọ́ wá pé kó wá try wa wọ́n ti rò yí pé ó ti rò pé wọn ò ní lè gba kò sí tẹ́lẹ̀ sọ wọ́n kò ní lè ní bèèrè wa gbàjọ́ yẹn wọ́n máa kó wa lọ Iléṣà tó bá sì yá jù á sọ̀sẹ̀ kan bẹ̀ now ìyẹn ń kọ́ ó gbé wa lọ sí court gbogbo ọjọ́ tá a fi lọ kóòtù ẹni tí àwọn tó lò láti pè wá lẹ́jọ́ wọn yọjú sí kóòtù lẹ́ẹ̀kan kó tó di pé adájọ́ wọn fi ní ìdájọ́ yẹn ìyẹn bẹ́ẹ̀ nígbà tí a ṣe congress yẹn tán tèmi di alága àti faction tiwa wọn á wò wípé ìjà yìí máa parí ńjọ́ kan ẹgbẹ́ progressive fún ẹgbẹ́ àjàdíjú ibẹ̀ náà bí èmi sí ó dẹ̀ yé mi díẹ̀ wípé a lè báyìí débi ìbò ìjà máa parí ńjọ́ kan ọ̀pọ̀ ẹ̀yin èèyàn mi ẹ̀yin esco mi ẹ̀yà àti báyìí ẹ̀jẹ̀ ṣe báyìí ẹ jẹ́ ká máa lọ sí àwọn local government káàkiri kákọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú federal constituencies mẹ́sìn tá a bá parí ìyẹn tán ká máa lọ local government 30 àti area office nígbà tá a bá parí yẹn ìbò sùn mọ́ ìjà ó dẹ̀ ti parí tó gbogbo àwọn èèyàn wá yẹn wọ́n ní lọ ní ẹgbẹ́ mi á fi lè gbogbo wa ń kọ́ á fi lè tò lẹ́yìn Oyètọ́lá láti jọ dùn yẹn tó fi ṣe mo gbé àbá yẹn mo gbé fún ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá inú ẹ̀ dùn gbogbo tó yẹ kó ká ní láti nọ́mbẹ̀ ó fi síbẹ̀ à ń ṣe lọ ó náwó díẹ̀ ẹyọ kan péré la ṣe èjìgbò nìkan la ṣe tí wọn wá àtàkì wa gbogbo ìyókù pátá ìbọn náà ń kó wa bá wa tí ìfẹ́ ló dùn tá a ṣe ní kìlọ̀ yẹn ló jẹ́ kú jù àwọn èèyàn wa méje Oyètọ́lá ló kó lọ sẹ́wọ̀n ní Iléṣà wọ́n sì lo odidi ọjọ́ 10 níbẹ̀ ẹ dákun ṣé gbogbo àwọn tí mo kà lẹ́yìn gbogbo àwọn yẹn náà ṣé wọ́n sì dìbò fún ọmọ ẹgbẹ́ ni wọ́n lóòótọ́ ṣùgbọ́n ṣé ni wọ́n lè dùn láti dìbò fún èmi ò abdulrasaq ẹ̀bánṣálé ṣe kò ní dìbò èmi fún wọn ọmọ ẹgbẹ́ APC tọkàntọkàn ní ìdòwú tá à ń sọ̀rọ̀ yìí ìdìbò èmi fún wọn ṣùgbọ́n o ṣe ń pé ọ̀rọ̀ ìbò ọkọjá bẹ́yìn gbogbo àwọn tó ti fìyà jẹ àsìkò táwọn náà wọn dúró dé nìyẹn ọ̀rọ̀ pé ọmọ ẹgbẹ́ ni wá kọ́ nìyẹn àsìkò tí wọ́n mọ̀ dúró lè láti dáhùn ìbéèrè. ìgbìmọ̀ tẹ́lẹ̀ ń gbé kalẹ̀ yẹn ìgbìmọ̀ yẹbuyẹbu ni ìgbìmọ̀ tí ò lẹ́sẹ̀ ilé rárá tó wá ṣe pé ẹni tó tọrọ òṣèlú yé òun ni gómìnà ni kò tí ẹ̀ yẹ kó tiẹ̀ lè rìn bó ti rìn nìyẹn rárá nígbà tí ó tún wá ṣe pabambarì ó tún mú ẹni tó yẹ pé ọ̀rọ̀ òṣèlú tá a ṣe yóò tẹ̀ yé páà ìyẹn fọ́mà kìíní àìsíkẹ́ Adéwọlé fọ́mà mínísítà fọ́mà fíìsì wọ́n yẹ pé university administration á ní pé tó ọyẹ fi yẹn lè bẹ́ẹ̀ tó ṣèlú kò tí ẹ̀ mọ pù nínú ẹ̀ níbo gí rẹ̀ ti dárí nínú òṣèlú ìyẹn ló wá ní kó wá fi hẹ́ẹ̀dì committee fún reconciliation níbi tẹ́gbẹ́ bàjẹ́ dé yìí. náà tó ẹ pẹ́ ń tọrọ yé ni ó yẹ kó mọ̀ pé ok
ẹja bẹ̀rẹ̀ nípa pé ok kí ni agbára tóun ní láti set up reconciliation committee níta nílẹ̀ tó ń tó òfin ẹgbẹ́ ó sọ wípé gómìnà tó bá wà lórí àlééfà nínú ẹgbẹ́ yìí òun lò lórí ẹgbẹ́ tóun wà lórí àlééfà mọ́ nọ́mbà rẹ̀ fi pé former governor àwọn mẹ́ta àwọn mẹ́rin ni ẹnìkan ọlọ́run ti mú sọ́dọ̀ ọlọ́run fọ̀mù kẹ́ ó sì kú bàbá Àkànjí ó pa Arẹ́gbẹ́ṣọlá ó ló kan òun dẹ́ni òfin ọ̀sọ́ wípé former governor sitting governor ló fi pè ní olórí ẹgbẹ́ ó tún wá gbégbé iṣẹ́ yẹn kí ni ẹ̀rù kí ni ń bà lẹ́rù tó bá ń kó nǹkan fúlà tí ò ṣe lọ ṣèpàdé yẹn nílé ẹgbẹ́ tó yẹ pé ilé tiẹ̀ tó kọ́ ibẹ̀ ló ti lọ ṣe ẹ̀rù ń bà àbí ó ní kó mọ̀ kó wọ́n kọ́ fúlà láàrin nínú ẹgbẹ́ nínú àwọn tó ń jọ ń sọ pé ìlérí Olúwa kan pẹ́ẹ́ àmì yànkanyànkan báyìí láàrin wọn fọ́ lọ náà tó lóun kó káàkiri ní tí ń bẹ́ ńlẹ̀ ó ti kọjá agbára ẹ̀ kò lẹ́nu ń bẹ̀ so gẹ́gẹ́ bí eléyìí tẹ́ wá sọ mo ti sọ síwájú bára ẹ̀dà sí ìní ìbẹ́nu òṣèlú kò sí bára ẹ̀dà sọ̀hún ẹ̀wà tó bá lóun ní fi tí ó ẹ̀sán tó bá lóun ní fi tó kàn ṣe kò ní ìdẹ́wà o tá a bá máa ṣe àtúntò ọ̀rọ̀ ẹgbẹ́ wa àwọn ọ̀gá wa tí wọ́n ń bẹ ní Àbújá àwọn ni ó gbìgbèsè yẹn ìgbà tí mo dẹ̀ ti wà ní chairman faction tiwa ìwé ẹ̀bẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ni mo kọ sí wọn ẹ wá bá wa tún ọ̀rọ̀ ẹgbẹ́ wa ní Ọ̀ṣun tó ẹni tó jẹ chairman nísìnyí ó wá lẹ́ẹ̀kan sí Ọ̀ṣun Àdàmú sẹ́nitọ́ Àdàmú Abdullahi ó wá sí Òṣogbo lẹ́ẹ̀kan tó wá rí wa ó rí faction wa ó rí tiwọn náà ẹ̀dùn ọkàn wa àgbèsè wa bíi nínà ló sọ̀rọ̀ níjọ́ náà gẹ́gẹ́ bí alága a gbé ẹ̀dùn ọkàn wa àgbèsè wa bíi ẹ bá wa parí ọ̀rọ̀ là ń sọ àní nǹkan kan báyìí lásán àfẹ́ àkóbọ̀ àní nǹkan báyìí àti kọ́mọ̀ bá náà ẹ bá wa parí ọ̀rọ̀ kẹ́gbẹ́ ìmọ̀ bàjẹ́ ní tiwa nítorí pé àwa tí a ní real progressive àwa tá a jẹ́ ẹgbẹ́ ọmọlúàbí ẹgbẹ́ olóṣùṣù ọwọ̀ tọkàntọkàn àwa la wà ní abala Arẹ́gbẹ́ṣọlá àwọn ẹgbẹ́ kejì ẹ̀ta hóró wọn ló jẹ́ progressive tọkàntọkàn àwọn àtọ̀húnrìnwá àwọn sáréwá àwọn ọlọ́mbàmṣe àwọn àṣẹṣèlú dùn tó báyìí àwọn ló kún bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ lórí gómìnà fún rẹ̀ ní òlàjọṣẹgbẹ́ ó lè máa bá wọn ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ní world level wọn lẹ́tà ó mọ́ ìgbà tó wá jẹ chief of staff látó rí rí lọ́pọ̀lọpọ̀ wá tó rí rí àmọ́ nínú ẹgbẹ́ adára wa mọ̀ náà lọ́sùn yìí adára wa mọ̀ so ó bẹ̀rẹ̀ lórí òun kárí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kó jọ àwọn sáréwá ni sáréwá lọ́pọ̀lọpọ̀ wọn so tá a bá máa ṣe gbogbo wa àti gòkè ní o àti gòkèjì o gbogbo wa náà gbọ́dọ̀ pè papọ̀ ká jókòó ká forí ìfokùsọ̀ ọdún kí ló dá nǹkan ṣẹlẹ̀ kí ló dá sílẹ̀ káwọn òwú tiẹ̀ káwọn náà òwú tiẹ̀ kẹgbẹ́ látòkè wọ́n sì bá wa parí ẹ̀ káwa bẹ̀rẹ̀ sí wọ́n jọ máa ṣe àṣepọ̀ tó dán mọ́rán ilé tó lè yanjú ti ń bẹ́ńlẹ̀ yìí.